Masali kauribaya kasaida ya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára.
látòrí òkè àṣà àtagbára tó wà ní gbẹ̀ǹkú area olódó garage nílùú Ìbàdàn. Máa sádàdí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa, ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé, irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni t'Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́, ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn, táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sá dalikaba, Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣé ìgbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó tí ì rí? Màsádàlì kàpárìbàyà kàsáìdàyà, ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ti rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣé ọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ? Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni, òun ló fà á, ṣùgbọ́n Olúwa rán mi sí ọ pé àkókò rẹ ti tó, òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa, gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun, ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákojọ. Bóyá o tiẹ̀ wà lókè òkun, o wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́. Bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n ṣọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó wá ò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì? Wòmísà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé. Wòmísà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name.
Massive Global kórè wọ̀lú o. Torí lóye. Ẹ̀talẹ̀ pẹ̀lú pọ̀pọ̀n balẹ̀. Torí lóye. Ẹ̀kọ́lé ẹ̀ralẹ̀ pẹ̀lú ìdẹ́lọ́rùn. Torí lóye. Torí lóye ọmọọba. Torí lóye. Massive Global Concept. Ilé iṣẹ́ tó ṣe é fọkàn tán nípa ká bá ní ralẹ̀ tàbí talẹ̀ tàbí ká bá ní kọ́lé tàbí ralé. Ǹjẹ́ Massive Global Concept tí mò ń ṣe nìyẹn. Èyí tẹ́ ẹ bá wá fẹ́ ralẹ̀ bóyá 1 plot 2 plot 3 plot tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tẹ́ ẹ bá tiẹ̀ wá ń wá ilẹ̀ tó tóbi bíi 1 acre tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tí ẹ̀ ń wá ilẹ̀ tí ẹ lè kọ́ hòtẹ́ẹ̀lì sí, ilé ìwé ìgbàlódé, ilé ìwòsàn aládàáni tàbí ilé iṣẹ́ ńláńlá. Ẹ má dààmú jìnnà. Ẹ tètè tara ṣàṣà máa bọ̀ ní Massive Global Concept. Ilé iṣẹ́ tiwa fini lọ́kàn balẹ̀. Bí ẹ bá ti ń ralẹ̀ lọ́dọ̀ tiwa kí ìwé ilẹ̀ yín sì máa pé pérépéré pẹ̀lú survey backup. Atakànmọ́lẹ̀ sí nọ́mbà 16 Pacific Lane Shagari Village nílùú Àkúrẹ́. Tàbí kí ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07039848569 tàbí 07046092484. Lẹ́ẹ̀kan sí 07039848569 tàbí 07046092484. Massive Global Concept. Ra ilé ralẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Yá ẹ ṣé ẹ kú dédé àsìkò yìí mo kí yín lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin ẹ kú bó ṣe ń lọ. Àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé ẹ kú àdúró tì wá ní gbogbo ìgbà. Àwa mọ rírì àdúró tì yín o. Àti lóhùn kó ta fẹ́ fi sán ju pé ká máa dúpẹ́ lọ́wọ́ gbogbo yín lọ. Mo dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí o, mo appreciate gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá. Ọmọlúkà lórúkọ tèmi jẹ́. Ìyẹn fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń wò mí fún ìgbà àkọ́kọ́. Láì dé kan pẹ́nu ẹ rí àwọn fọ́nrán tí a kọ́kọ́ fi sí ìta nígbà tí a bẹ̀rẹ̀ ètò. Fọ́nrán yìí tí bàbá wa ìránṣẹ́ Ọlọ́run Prophet Ṣólóyè ẹnikẹ́ni nínú wa tí a bá ń fẹ́ àdúrà àti ìtọ́ni láti ọ̀dọ̀ àwọn ikọ̀ àti ìrújú Ọlọ́run ẹ lè kàn sí wọn. Nílùú Ìbàdàn ni wọ́n wà. Bó dẹ̀ jẹ́ pé kẹ́ pé nọ́mbà wọn ẹ pè nọ́mbà wọn láti ṣe kíni o, láti bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe pè fún yín. Bákan náà ni ẹ̀yin tí ẹ bá ń wá ọ̀nà ẹ fẹ́ ralé káàkiri ilẹ̀ Yorùbá kì í ṣe ní apá kan ṣoṣo. Ìbáṣekó Ìbáṣògùn state Ọ̀yọ́ state Ìbàdàn gbogbo ẹ̀ ibikíbi tó bá wù yín láti ralé tàbí ralẹ̀ sí tàbí ẹ nílé síbẹ̀ tẹ nílẹ̀ tẹ fẹ́ tún tà ẹ kàn sí Massive Global Ventures. Wọ́n á bá yín ṣètò ẹ̀ gbogbo ẹ̀ dẹ̀ máa pé pérépéré kó jẹ́ pé fẹ́ ralẹ̀ ní ìwé yín á pé kò ní sí màkàrúrù níbẹ̀. Àwọn máa ṣe àyẹ̀wò fínífíní láti rí wípé ilẹ̀ tẹ fẹ́ rà kò ní ẹjọ́ lórí kì í dẹ̀ ṣe ilẹ̀ tó ní jìbìtì nínú. So ìdí nìyẹn tí ẹ fi gbọ́dọ̀ kàn sí Ọmọlúkà great Massive Global Concept kan lè bá yín ṣètò ẹ̀. Bóyá oko lẹ́yìn fẹ́ ṣe ẹ fẹ́ ṣoko ẹ fẹ́ ṣe poultry gbogbo ẹ̀ ó dẹ̀ wù yín pé kẹ́ ẹ ní ilẹ̀ tó dáa níwọ̀n bá tágbára yín bá gbé ẹ kàn sí Massive Global Concept láti lè ṣètò gbogbo ẹ̀. Ẹ jẹ́ ká wá kàn lọ agbami ètò gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti wà bí ẹ jẹ́ kí máa fàsìkò yìí máa kí yín kí máa dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣeun ẹ kú àdúró tiwa. Yusuf Adex mo kí yín o. Kamarudin mo kí yín. Bàbá mi Smith Tọ́lá Gabriel mo kí yín o. Bàbá mi pàtàkì ìránṣẹ́ Ọlọ́run kò ní bàjẹ́ fún yín dádì mi ẹ pẹ́. Màmá tèmi Yẹtí Queen mo kí yín màmá ẹ kú kó lè dáa. Olúgbénga Adélẹ́yẹ you are welcome ẹ káàbọ̀ sí inú ètò. Akínlóye Saheed mo kí yín o ẹ káàbọ̀. Bákan náà mo kí Yusuf Kamarudin mo ti kí wọn ní ìsàlẹ̀ mi. Ẹ ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà ti darapọ̀ mọ́ wa nínú TikTok. Mo dúpẹ́ Ọlá Jésù wọ́n ti darapọ̀. Abim's Fertility àwọn náà ti darapọ̀. Mo appreciate yín fún àdúró tì yín ní gbogbo ìgbà. Lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà àwa náà máa sọ nípa àwọn iṣẹ́ tí Ọlọ́run ń gbawọ́ Abim's Fertility tí Ọlọ́run ń gbawọ́ wọn ṣe. Ẹ jẹ́ kí aṣèrànra máa ṣe láìpẹ́ láì jìnnà àwa náà máa gbé wá sí gbangba. Appreciate ẹ̀yin tí ẹ ń wò wá ní Facebook ẹ bá wa pín ètò yìí o. Ẹ̀yin tí ẹ ń wò wá nínú YouTube bẹ̀lábẹ̀ yìí o ẹ bá wa pín. Àná àwọn Facebook ni wọ́n pọ̀ jù yín lọ. Lénìí ó dá mi lójú pé àwọn ti Facebook ní YouTube ló máa pọ̀ jù. Ẹ pín ẹ share. It's not meant for me alone. It's for every one of us.
láti kọ́ ẹ̀kọ́ kan tàbí ìkejì ńbẹ̀. Ó yẹ káwọn ọmọ Yorùbá ká máa mọ àwọn ìkà, àwọn ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá eléyìí tó Ọlọ́run bá tó ya ojú wọn hàn. Ó yẹ ká máa mọ̀ wọ́n ká má bàa tún bọ́ sọ́wọ́. Ìdí tẹ́ fi gbọ́dọ̀ pín ètò yìí nìyẹn, so that àwọn ọmọ wa á lè máa mọ̀ ọ́, wọ́n á lè máa sọ fáwọn ọmọ tó tún bọ̀ lẹ́yìn wọn pé àwọn bá àwọn kan ṣe rí rèé o, bó ṣe yẹ kó rẹ́ gangan òun nìyẹn. Mo appreciate gbogbo ẹ̀yin ti TikTok. Mo ti sọ fún yín tẹ́ bá ti ń darapọ̀, ẹ wò like yín ẹ jẹ́ kó máa lọ ni. Ẹ̀yin ti YouTube tẹ́ bá ti ń wọlé, tó o bá ti subscribe, make sure you subscribe. Kò sí kan tó ní ká má ti hit 20k subscribers by now. Tá a ṣe ń jẹ́ rẹ̀kùrẹ̀kù lórí 17. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe ní kọ́mọ́kọ́mọ́, ẹ ṣe ẹ Ọlọ́run àpọ̀ gbogbo nílé. Let's go straight to the point. Ní waste time. Tí wọ́n ijó tó bá ká èèyàn lára, ẹsẹ̀ méjèèjì lèèyàn fi ń jó, òwe táwọn kan sọ ń gbà kan nìyẹn. Ṣùgbọ́n ní báyìí, ijó tó bá ká èèyàn lára, gbogbo ara lèèyàn fi jó. O lè gbórí sílẹ̀ kó máa fi jó, o lè sùn sílẹ̀ kó gbẹ́gbẹ́ kan kó máa fi jó, o lè bẹ̀rẹ̀ sí ní gbòyìn nílẹ̀ kó máa ṣe bó ṣe wù ẹ́. Bí ijó yẹn bá ká ẹ lára, gbogbo ara ló máa fi jó ijó yẹn. Bí ògo ti ń jẹ́ ti Ọlọ́run lénìí, ó yẹ ká lè fàyè lẹ̀ fún call. Ṣé mo pé ó ṣe díẹ̀ tí mo ti fi àyè lẹ̀ pé káwọn èèyàn make call. Ó ní reason tí mo ṣe ń gbìyànjú àti má jẹ́ kí àyè yẹn sílẹ̀, but possibly I may give the opportunity today so that ẹni bá fẹ́ contribute á lè contribute. Mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká kọ́ńdù agbami ètò straight away. Mo sọ̀rọ̀ kan fún yín, mo ní ẹ̀yìnkùlé lọ̀tá wà, inú ilé gangan làwọn aṣebi ń gbé. Súnmọ́ bí ẹ̀yin ọmọ Yorùbá, ìwọ tó mọ̀ yìí pé o fẹ́ bọ́ nínú ìgbèkùn, ìwọ tó mọ̀ yìí pé inú ìyà ló wà nínú Nàìjíríà tó wà, súnmọ́ bí kò jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀. Ìwọ tó jẹ́ pé o understand pé kì í ṣe bó ṣe yẹ kí ìgbésí ayé ẹ rí rèé, as brilliant as you are, pẹ̀lú ìwé tó kà, o lọ school, owó irú, owó ata, owó iyọ̀, wọ́n fi tọ́ ẹ, o jáde, o ní first degree, ìyẹn ò tó, o tún tiraka, o tún gbìyànjú, o tún lọ ṣe master, pé bóyá tó o bá ṣe á tó rọrùn, o tún ṣe master ẹ̀ dání, ọ̀pọ̀ gbogbo ẹ̀, ìgbé ayé kíkan, ìgbé ayé líle ló ń gbé. The pastors, àwọn ìránṣẹ́ Ọlọ́run kan gbé tó pera wọn, let me just put it that way, àwọn kan tó pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run, wọ́n á parọ́ fún yín, wọ́n ní kẹ́ máa bọ̀ lórí òkè, ìwọ náà wá dúró sórí òkè, bàtà ya wá jẹ kúmbà sílẹ̀, wá gbàgbàgbàgbà. Ẹ jọ ṣé bọ́lọ́run ṣe rorò nìyẹn ni? Ṣé bí Ọlọ́run ṣe rorò tó nìyẹn ni? Ọlọ́run ò rorò, aláàánú lọ́lọ́run. As a matter of fact, Ọlọ́run tó dá wa ti mọ tá a máa jẹ́, ó ti mọ tó yẹ ká jẹ́. Ọlọ́run tó dẹ̀ dá gbogbo ẹ̀dá, ó ti ṣètò àwọn tó máa ṣe adarí, ó ti ṣe síbẹ̀ fún wọn. Ó wá kù bóyá adarí wọ̀nyẹn, bóyá Sátánì ló máa pinnu ọkàn wọn fún, tàbí Ọlọ́run. Adarí tó bá yọ̀ǹda ọkàn ẹ̀ láti bá Ọlọ́run rìn, á consider àwọn aráàlú, ìyà tó ń jẹ wọ́n, táwọn olóyìnbó ń pè ní subject. A good leader tó bá ní ìbẹ̀rù Ọlọ́run á consider àwọn subject yẹn first. Àwọn tó bá tó ṣèjọba lé lórí, àwọn ló máa kọ́kọ́ consider yìí pé àwọn eléyìí o first, àwọn ló kọ́kọ́ gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀. But eléyìí tó bá ti gbé máìdí ẹ̀ fún Sátánì, kò sí tó kàn pẹ̀lú yín, tó bá wù ó lè pa yín, tó bá wù ó lè yàn yín, tó lè sun yín jẹ, àrà tó bá wù láfi yín dá. And God nínú àánú ẹ̀ bó ṣe máa wò yín nìyẹn. Ṣùgbọ́n sọ ó ní òun máa ṣe àánú fáwọn tó máa ṣe àánú fún. Ọlọ́run kó kàbí máwọn tó máa ṣe àánú fún. Ẹ jẹ́ kí n máa rí kọ́mẹ̀ntì yín o. Let me see your comment. Ẹ̀yin ti TikTok, mi ò tí ì rọ́wọ́ yín o. Ẹ pín, ẹ̀yin náà ẹ pín. You try to share it, let people know that we are online. Yo, thank you. So, ibi tí mo wá ń lọ ni wípé ìran Yorùbá, ìran tí Ọlọ́run dá tó pé ni. I have been saying this many times. Ipe Ọlọ́run dá ìran Yorùbá, ó dá wa pé kò sí nǹkan tó kù tọ́lọ́run fi jogún fún ìran Yorùbá. Bẹ̀rẹ̀ látòrí mineral resources, Ọlọ́run fi kẹ́ wa. Ọpọlọ pípé tó wọn olóyìnbó pè ní human resources, Ọlọ́run fi kẹ́ wa. Ó fún wa lómi òkun,
láti lè máa ṣòwò. Ìta bá fẹ́ kó jáde ká kó jáde gbábẹ̀, ìta bá fẹ́ kó wọlé ká kó wọlé. Ó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan àlùmọ́nì, kò sí tí orílẹ̀-èdè tó ń wá lágbàáyé tí Ọlọ́run fi kẹ́ wa nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ìwà kan wà nínú àwọn ọmọ Yorùbá, ìwà burúkú, ìwà tẹ̀bẹ̀lẹ̀kún, ìlú ni bíni, tó bá lè bàjẹ́ kó bàjẹ́, ọwọ́ àwọn ọmọ Yorùbá ló wà. Ibi tí mo wá ń lọ, mo sọ fún yín lánàá, mo ní mo bọ̀ wá sọ̀rọ̀ lórí national population census tó wà níta tán fẹ́ ṣe. Now ẹ wá wo bí tí máa sọ àwọn controversy mélòó kan fún yín lórí ọ̀rọ̀ national population census yìí. Ní 1962 wọ́n ṣe census, but wọ́n cancel census yẹn, wọ́n wá tún ṣe ní 1960, I think 1963. Kí ló dé fà á? Wọ́n kọ wọ́n ní there are many irregularities in that census. Oríṣiríṣi òjòrò ló kún inú ẹ̀. Nípa pé àwọn tí ò tó iye kan wá kọjá de kan sọ pé iye báyìí ni wọ́n jẹ́. Ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí ní dọ́gbọ́n, tó ti bẹ̀rẹ̀ sí ní ṣìtì ìran Yorùbá, tó ti bẹ̀rẹ̀ sí ní rigging out. Bí ọmọ Yorùbá kan ṣoṣo tó bá bímọ mẹ́ta àbí mẹ́rin, ẹ má bínú o. Ọmọ Yorùbá kan tó bá bímọ mẹ́ta tàbí mẹ́rin, ẹ wá kọ̀nsídà oyè àwọn ọmọ Yorùbá tó máa bímọ lójúmọ́. Síbẹ̀ kàkà kí population wa kó high, ìṣe ló drop. Àwọn sọ wípé àwọn ń bímọ mẹ́wàá, àwọn ń bímọ mẹ́rìnlá, àwọn ń bí 10, wọ́n ń bí 50. Àájú pẹ̀lú wọn. But à ń sọ̀rọ̀ nípa àwọn ìlú sí ìlú, à ń sọ̀rọ̀ nípa state sí state. Bàbá fún yín ní example. Nígbà tí wọ́n ṣe population census tó ń ṣe ní 2006, ó ní iye nọ́mbà, ìgbà yẹn náà ṣe census last, ó ní iye nọ́mbà millions tó ń pe ilẹ̀ Yorùbá, ó lóye millions tó ń pe àwọn Hausa, ó lóye millions tó ń pe ilẹ̀ Igbo àtàwọn other minority groups. Bọ́n ṣe pín, but kí ni kan ò yí ọ̀pọ̀lọpọ̀ mú wa. Ìdí ni wípé a understand nǹkan tó mean by census. Àwọn nǹkan tó wà attached pẹ̀lú census àmọ́ kò yé wa. Ìdí ni wípé wọn ò dẹ̀ pariwo ẹ̀ síta ni, because wọn ò fẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wa mọ̀. They don't want people to understand what they mean by census. Ìdí ni wípé tó bá mọ̀ wọ́n á jáde. Nígbà tó ṣe 2006 census, ìwádìí fi hàn wípé about 29% of ọmọ Yorùbá ni wọ́n jáde fún census yẹn. Ẹ gbọ́, census tó ṣe ní 2006 tó fi sọ pé Kano, the people in Kano state are more, the population of Kano is more than the population in Lagos. Kí ni Kano? Èèyàn mélòó ló wà ní Kano? Ṣé Kano tó jẹ́ pé on daily basis ni wọ́n lòdù gbogbo àwọn tó ń gbé bẹ̀ náà lòdù wọn wá sílẹ̀ Yorùbá, náà mú wọn wá sẹ́kọ̀ọ́, síbàdàn? Ṣé Kano yẹn ló pọ̀ ju Lagos state lọ? Wọ́n máa ń tán ṣe òye ní òye wa. Àwa tí òye a pọ̀ ju àwọn tí òye wọ́n pọ̀ ju àwa tó yé lọ. Ìdí tí mo fi ń tẹnumọ́ nìyẹn pé àwọn leaders tá a ní, they are evils. Gbogbo àwọn aṣáájú tá a ní nílẹ̀ Yorùbá, evils ni wọ́n, ìkà òun ni gbogbo wọn pátá. Ṣé wọn ò mọ̀? Wọn ò understand. Wọ́n máa ń ṣe population. Tó bá ń ṣe census, wọ́n ìdí méjì náà fi ń ṣe census. Tẹ́mi lè tí n bá ní kí n define ọ̀nà méjì yẹn ni mo lè define yẹn sí. Number one,
kọ́ lè fi mọ pàtó iye àwọn èèyàn tó wà ní agbègbè kan either local government ìlú tàbí state tàbí country ìyẹn kan. Ìkejì kọ́ lè mọ bó ṣe máa ṣètò àwọn nǹkan amáyédẹrùn sí gbogbo agbègbè. Ìlú tó bá yẹ kán ṣe nǹkan tó bá yẹ kán gbẹ́ kànga kan sí wọ́n á lè gbẹ́ kànga kan síbẹ̀. Ìlú tó bá jẹ́ pé kànga méjì ló tọ́ sí wọn wọ́n á lè gbẹ́ méjì síbẹ̀ fún wọn. Ìlú tó bá yẹ pé kọ́ fún ní 10,000 naira wọ́n á lè ṣètò bọ́n ṣe máa fún wọn ní 10,000. Ìlú tó bá jẹ́ pé àwọn pọ̀ owó tó yẹ kó fún wọn ju 10,000 ló yẹ kó fún wọn níbi 20 wọ́n á lè fún wọn. Nǹkan tí sẹ́ńsọ̀ tèmi lè define yẹn níwọ̀nba tó wà fún nìyẹn. Ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni wípé bí ìlú bá ṣe pọ̀ sí bí state bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ náà ṣe máa ní opportunity lọ́dọ̀ ìjọba àpapọ̀. Tó bá máa ṣe sẹ́ńsọ̀ sẹ́ńsọ̀ wà lára criteria tó fi ń pín state tó fi ń pín local government tó fi ń pín ward tó fi ń pín polling unit tó fi ń pín gbogbo nǹkan tí ẹ̀yin ń jẹ ládùúgbò. Ṣùgbọ́n ẹ wá wò ó tẹ́ bá wá wo sẹ́ńsọ̀ tí wọ́n ń ṣe wọ́n mọ̀ yìí pé táwọn bá sọ yìí pé àpọ̀jù tó ń gbé correct number of the sẹ́ńsọ̀ jáde òfin ó sọ wípé káwa náà jẹ àǹfààní ó ní àwọn àǹfààní tó yẹ kán ṣe ká jẹ ṣùgbọ́n torí pé wọn ò fẹ́ kẹ́ ẹ jẹ nínú ẹ̀ wọ́n gbé the highest number of sẹ́ńsọ̀ yẹn population wọ́n gbé sí ọ̀dọ̀ tiwọn. Wọ́n á ka èèyàn kan ṣoṣo lọ́dọ̀ wọn wọ́n á kà lẹ́ẹ̀mẹ́wàá agbèka ilé síta wọn tẹ atúlọbí mi àtúntẹ atúlọbí mi àtúntẹ bó ṣe máa lẹ́ẹ̀mẹ́wàá. Ṣé wá rí ẹ̀yin ọmọ Yorùbá ẹ wo gbogbo ọ̀dọ̀ wọn. Kano State ẹ jẹ́ fi ṣàpẹẹrẹ fún yín. Kano State nígbà kan rí Kano State ìgbà kan àti Lagos State ìgbà kan wọ́n jọ wà ní along the line. Nígbà tí Kano State àti Lagos State tán jọ wà papọ̀ tán jọ jẹ́ state tí wọ́n ti pín kankan níbẹ̀. Population Lagos State ó pọ̀ ju Kano State lọ. Along the line Lagos State sì remain only one. Wọ́n wá mú Kano State wọ́n pín sọ́nà méjì. Wọ́n yọ Jigawa jáde nínú ẹ̀. Wọ́n kà pọ́nà mẹ́ta gan-an pín sí. Sọ́nà mẹ́ta ní àbí méjì. Kebbi State náà pín sí mẹ́ta. Wọ́n yọ Jigawa State wọ́n yọ kúrò nínú Kano. Number of local government tí Lagos State ní 20 tí ó ní nígbà tí Kano náà jẹ́ state kan ṣoṣo. Number of local government ní Lagos State ṣì ní. Kano wọ́n dẹ̀ ní about 80 something local government. Kano fúnra rẹ̀ ní 44. Jigawa ní 33. Lagos tí wọn ò tí ì pín ó dẹ̀ sì wà ní 20. Ṣé àrí kan tí mo ń gbìyànjú láti sọ ni pé àwọn ọmọ Yorùbá tó pera wọn ní leaders àwọn gangan ní ìkà. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́lẹ̀ ń wò mí lé nílẹ̀ mọ òótọ́ ọ̀rọ̀ yìí ṣùgbọ́n tó ń dùn mí ni pé ọ̀pọ̀lọpọ̀ yìí látún máa ṣe gílé tẹ́ ẹ máa pàpà tẹ̀lé wọn tẹ́ ẹ máa ṣe bàbá rere bàbá sà. Tẹ́ ẹ bá mọ̀ Osinbajo ti gbowó ti ta ìran Yorùbá. Osinbajo ti gba owó ti tà yẹn. Mo dẹ̀ sọ ọ̀rọ̀ kan ẹnìkan wá kọ átíkù kan jáde máa ka átíkù yẹn sí níwọ̀nba tí mo bá mọ̀ nǹkan ẹ̀ mọ̀ pé ní ìlọ sùn. Kí ló dé tí wọ́n fi dandan lé pé àfi tí wọ́n bá ṣe sẹ́ńsọ̀ yẹn kí Buhari tó lọ? As a matter of fact 2016 ló ti yẹ ká ṣe sẹ́ńsọ̀ because òfin sọ wípé ọdún mẹ́wàá nìkan máa ṣe 10 years náà ṣe sẹ́ńsọ̀. Kí ló dé tí wọn ò ṣe sẹ́ńsọ̀ yẹn láti 2016 tó ti yẹ ká ṣe? Sẹ́ńsọ̀ tí wọ́n ṣe ní 2006 there is controversy over that sensor yìí pé there are many irregularities nínú ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá tó yẹ kó dìde ká sọ̀rọ̀ gbogbo wọn lẹ́nu ẹ̀ gbogbo torí ìjẹkújẹ torí ìwà ibi ìwà ipá ìwà ìkà tó pinnu àwọn ọmọ Yorùbá.
2016 ló yẹ kán ṣe wọn ò rí ṣe but nítorí pé wọ́n mọ tí ó wúlò fún fáwọn wọ́n mọ gbogbo ọ̀nà tó ń gbà tán fi ń rẹ́ ìran Yorùbá jẹ òun náà ṣe fẹ́ fi dandan ni pé àfi tí àwọn bá ṣe sẹ́ńsọ̀ yẹn kí Buhari tó lọ Buhari ń lọ lọ́dún tó ń bọ̀ wọ́n fẹ́ ṣe Buhari ń lọ lóṣù tó ń bọ̀ ní May. April is over. Today is 20. Over 10 days. Oṣù yà parí. Our March, May. Tàbá ti wọ May. By 29th of May, Buhari akóbá ẹ̀ ó lọ nìyẹn. Wọ́n dẹ̀ fẹ́ make sure pé wọ́n ṣe that censor kó tó di pé Buhari lọ. Kí ló wà lẹ́yìn ẹ̀? Kí ló wà lẹ́yìn ẹ̀ tó fi sọ pé dandan àti tó bá ṣe kí Buhari tó lọ? Ṣebí president mi ń bọ̀? Kí ló dé tó fi ilẹ̀ fún kó fara balẹ̀ kó ṣe kó lè mọ́nítọ̀ ẹ̀ bó ṣe tó àti bó ṣe. Bó tẹ̀ jẹ́ pé wọ́n fi ilẹ̀ fún president tó bọ̀ gan-an, ó lè má wúlò fún ìran Yorùbá. Ó lè má wúlò fún wa. Ṣé bó sì bàjọ́ lẹ́bi jẹ́ vice president? Ìgbàkígbà lẹ́yìn ìgbàkíní ìgbàkígbà ló kù kò tún sí ìgbà kankan mọ́. Kò sí bàjọ́ ọ̀dàlẹ̀ ni ó ti dẹ ẹ̀yin ọmọ Yorùbá. This is a man I so much love and admire. Ọ̀dàlẹ̀ ni ó ti dẹ ẹ̀yin ọmọ Yorùbá. Ṣé bẹ́ẹ̀ rí átíkù tó kọjá dé? Ọ̀rọ̀ pọ̀ lórí ibẹ̀ yẹn gidi. Ipe kan council state of origin or local government of origin kan ló máa gba state of residence or local government of residence. Ṣé lórí ibẹ̀ yẹn ọ̀rọ̀ pọ̀ ó kù ṣánṣánṣán lórí ẹ̀ ni? Because àwọn tí ò yé ọ̀rọ̀ yẹn ò yé ni ò mọ̀. Ó yé mi mo máa ń mean by local government of origin or state of origin. Tó ìyẹn ló máa prove wípé ọmọ ìlú yìí ni ẹ́. There should be difference nínú méjèèjì. State of residence, certificate of residence àti local government or state of origin. Ọ̀tọ̀ ó gbọ́dọ̀ wà lọ́tọ̀, ó gbọ́dọ̀ differentiate ẹ̀. Torí àwa nìkan kọ́ la máa gbèlú àlejò náà àwa. Right. Nígbà tí Yorùbá bá dá dúró tá a bá gba orílẹ̀-èdè wa lọ́tọ̀. Tí oníkálukú bẹ̀rẹ̀ sí ní wá láti gbogbo àgbáńlá ayé tó wá ń dá lé iṣẹ́ lẹ̀. Tí gbogbo wọn dé tó wá ń dá lé iṣẹ́ lẹ̀. Àwọn bàbá wa Gani Alágbàlá, àwọn bàbá àròpọ̀, àwọn ìyá Oòduà, àwọn Dr. Zabi gbogbo wọn tó bá kóra wọn jọ, àwọn Kásẹ́là wà, àwọn gbogbo wíṣù. Tó kóra wọn jọ tó bẹ̀rẹ̀ sí ní wá sílé tó wá ń dá ilé iṣẹ́ ńláńlá sílẹ̀. Tọmọlúkà náà bẹ̀rẹ̀ kọ́mpìnì tiẹ̀ tó ti wà lágbárí ẹ̀ ṣùgbọ́n tí Nàìjíríà ò jẹ́ kó rí ṣe. Tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹ máa nídìí workers. Ẹ nídìí àwọn workers ó lè sọ pé o fẹ́ wá pè mí kí n wá ṣe workers fún ẹ torí èmi fúnra mi adá lè ṣe tèmi sílẹ̀ torí àti inú Nàìjíríà mọ́ inú Nàìjíríà ló ti lè ṣe irú gbogbo wọn yẹn tó o bá ní Nàìjíríà máa paná ìmọ̀ ẹ̀ lára ni wọ́n á pa glory yẹn wọ́n á pa mọ́ ẹ̀ lára gbogbo talent yẹn Nàìjíríà will kill it. But lórílẹ̀-èdè wa nínú Yorùbá nation kò ní sí tó jọ bẹ́ẹ̀ tó o bá láì díà tó ò ní tó gan a máa create there's going to be a brew tí wàá lọ tí wàá sọ idea yẹn wọ́n á bá ẹ put ẹ into writing wọ́n á bá ẹ draft ẹ in a very good way wọ́n á dẹ̀ support ẹ wọ́n back ẹ up with financial support tí wàá fi bẹ̀rẹ̀ business yẹn wọ́n á dẹ̀ monitor ẹ tí wàá fi succeed lórí ẹ it happens in United States of America and Canada and other advanced countries in the world. Ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ níbẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe máa ṣe ẹ máa nídìí by then you can now announce if the public of Oduduwa or the public of Yoruba are looking for skilled workers bó ṣe ń gbé fún yín ní Canada lẹ́yìn wọ́n ní Canada need a skilled worker Australia need a skilled worker Nigerians ẹ̀yin náà wọ́n máa sá ẹlòmíà lóhùn jápa ẹ máa sá gbìdìgbìdìgbìdì wọ́n ti ń gbàyàn l'Amẹ́ríkà wọ́n ń gbàyàn ní Canada mo fẹ́ lọ mú nọ́mbà mo fẹ́ lọ ṣe ẹ̀rọ máa sá gbìdìgbìdì. Ibi tá a bára wa ló fa gbogbo ẹ. Now listen, by then àwọn tó bá wọlé ẹsẹ̀ mọ̀ pa àlejò làwọn ẹ fún àwọn yẹn ní certificate of residence or residency lẹ́dẹ̀ẹ́fẹ́ ni àmọ̀ pa àlejò ni wọ́n but àwọn tó jẹ́ indigenous ọmọ onílẹ̀ certificate of state of origin or local government of origin lè máa fún wọn because
níbi tẹ́mi ti ń ṣiṣẹ́ tó o bá fẹ́ gba local government of origin certificate you must go to the palace. Ìlú yẹn tó o ti fẹ́ gbà yẹn wàá lọ sọ́dọ̀ ọba, wàá lọ bá ọba, ọba á sọ pé òun mọ̀ ẹ́, wàá sọ ilé bàbá ẹ fún ọba. Ọmọ ilé báyìí ni mí, àwọn Àkúrẹ́ níbo lójú pọ̀nà àbá rẹ, bákùrẹ́ ṣe máa ń bèrè nìyẹn. Tó bá ti dé tó lọ fẹ́ yá níbo lójú pọ̀nà àbá rẹ, ibo ló sì lọ àbá rẹ, ibo ni kíní kan wọ́n á bèrè. Tó bá ti bèrè wọ́n á ti mọ̀ pé tó bá dáhùn wọ́n á ti mọ̀ pé lóòtítọ́ ọmọ Àkúrẹ́ lè ní. Wọ́n á dẹ̀ issue certificate yẹn fún ẹ based on lẹ́tà tó mú wá látọ̀dọ̀ ọba tó ti certify pé lóòtítọ́ ọmọ ìlú yìí ni ẹ. Ṣé rí pé ìyàtọ̀ wà nínú ẹ̀ àti certificate of residence? But Osinbajo sọ pé eléyìí tí wọ́n gbà látọ̀dọ̀ ọba yìí ó ní kán fagilé, kán wá fi certificate of residence yẹn kán fi replace yẹn so that gbogbo àwọn àlejò tó bá dé àtàwọn àtàjọ ọmọ nílẹ̀ àájẹ kan Fúlàní á wọlé wọn á kílèmù fún yín pé ọmọ Ondo state làwọn kò dẹ̀ sí ní ẹfẹ́ ṣe because wọ́n ti issue certificate of residence fún wọn. Ìtàn issue fún Fúlàní tó wọlé tọ̀ wá òun náà máa issue fún mi tí mo jọ ọmọ nílẹ̀ tọ́lọ́run tó gbé ilẹ̀ fún. Agbára tí Fúlàní máa ní, agbára tí n bá ní lórí ilẹ̀ òun ni Fúlàní á ní. Àjọjọ́ ọmọ ọbẹ̀ ní certificate of residence wọ́n jọ issue ẹ̀ fún wa ni. Ẹ ṣe rí nǹkan tí Osinbajo ń jẹ́, ṣe rí ìwà ibi ìwà ipá tó wà lọ́wọ́ àwọn tó pera wọn ní leaders wa gbogbo. Imagine ẹ kò gbé yẹ̀ wò bí mo ṣe gbé kalẹ̀ yìí. Ẹ wo ìwà ìbàjẹ́ tó wà lọ́wọ́ àwọn tó pera wọn ní leaders. Ṣé tẹ́ ẹ bá mọ̀ wọ́n gbé Osinbajo jókòó ní torí wọ́n ti rí i pé táwọn ń wá rèé. Jókòó ọ̀gbẹ́ni oyè báyìí la máa ṣe, gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣe a máa wọ́gi lé. Ẹ má bínú mọ̀ ní ṣòsókè. Wọ́n ti mọ̀ ìpín gbogbo tó bá ṣe a máa bá wà dẹ̀ kódà máa gbọ́ ipa wọn promise ẹ̀ ní ìtẹ́rìmù pé òun náà máa fún ní ìtẹ́rìmù pé wọ́n ní sọ ẹ̀rìn tí wọ́n. Bọ́n ṣe ní 1993 wọ́n wọ́gi lé ó ti yé yín MK wọ́n wá lọ gbé brọ́dà ẹ̀ látògùn wọ́n fi ṣe ìtẹ́rìmù. Òun náà ti ń bọ̀ sí pé òun ló máa ṣe ìtẹ́rìmù yẹn tó wọ́n ti promise ẹ̀. Gbogbo àṣírí yẹn lọ tún jáde bọ́tọ̀ àwa ò tí ì lè gbà ipò òótọ́ ni. Wọ́n máa fún ní ìtẹ́rìmù ó dẹ̀ máa hand over fún Àtìkù. Wọ́n ti sílì ẹ̀ wọ́n ti parí. Òye ò tí ì yé yín ìrìn àjò tí Àtìkù rìn lọ sí Mẹ́kà ó ní tó lọ ṣe bẹ́ẹ̀. Ó ní ìrìn tó rìn lọ sí Mẹ́kà Àtìkù ò ṣàdédé lọ Mẹ́kà ó ní tó lọ ṣe ẹjọ́ Buhari ló lọ fi sùn tòun lágbímẹ̀tì tó ti wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwa gbọ́ ni ṣùgbọ́n nínú rúmọ̀ èèyàn máa rí traces or element of truth nínú rúmọ̀. So Osinbajo èmi máa fi yan ọmọ ni o, this is a man I so much love. Ṣùgbọ́n ẹ wá wo ibi tó gbà yọ sí wa o. Ẹ wo ibi tó gbà yọ sí wa. Mo dẹ̀ lè guarantee yín kò sí kankan tó Osinbajo fẹ́ wọ́n fa ọmọ Yorùbá. Mo ti sọ ṣáájú Tinubu ìbá ṣe fẹ́ ẹ bá gbé Jésù mo sọ ẹnìkan ní kí n má máa sọ bẹ́ẹ̀ mọ́ mo sọ orílẹ̀-èdè la pé tí Jésù bá jọmọ Yorùbá tẹ bá fi ṣe pírẹsidẹ́ǹtì ẹ máa ṣépè fún Jésù kúrò bẹ́ẹ̀ ni. As far as I'm concerned tí Jésù bá fẹ́ lo constitution tí Nàìjíríà lò tí àwọn complain pé kò dáa táwọn kan sọ pé kò dáa constitution tó jẹ́ pé òun ló ẹ̀ sílẹ̀ fún gbogbo wa. Tí ẹ bá sọ pé dandan constitution ẹni kí Jésù lọ lò ẹ máa gébù fún Jésù ẹ ṣe pè fún Jésù ẹ ti gbàgbé pé Jésù rèé. So òun ni ẹ̀yin expect pé kí Tinubu lọ lò fún yín pé kí Osinbajo lọ lò fún yín. Òun ṣe sọ pé ìkà tó tó ìkà láyé lẹ́yìn tẹ́ pé láyé ní leaders Yorùbá. Kí ni dé tẹ́ kọ́kọ́ ja ìjà yẹn pé ókè àfẹ́ pín ṣùgbọ́n ẹ bá wa tún constitution ẹ jẹ́ ká lọ tún kọ. Ká kọ lọ́nà tá fi pé wa tá fi pé yín tá dẹ̀ fi pé àwọn tó kù. Ṣùgbọ́n wọ́n kọ̀ ìdí ni wípé ìtàn fẹ́ jẹ kò jẹ́ kán gbọ́n Ọlọ́run á dá gbogbo wọn lẹ́jọ́.
Ọlọ́run á dá wọn lẹ́jọ́, Ọlọ́run á dá wọn lẹ́bi, wọn ò ní mú jẹ. Ẹ máa bá mi pín program yẹn, Ọlọ́run ò ní dójú tì mí. Faramade, God will bless you. Elijah Matthew, thank you. Àjọkẹ́ 2020. Karim Monsuru, Ọlábọ̀dé Àjàó, Ọlọ́run á pọ́n gbogbo yín lé. You know what to do. Ẹ pọ̀ gan nínú TikTok yẹn, but mi ò rí ọwọ́ yín like enjoy the program yìí. Anyway, I'm not saying it because you can enjoy it. I am saying the fact. Nínú tátà dòtò mi, nínú yányànyá mi, ẹ sáà máa rí òtítọ́ kékeré kankan tí mò ń bẹ̀. Now, mo fẹ́ ka article tí ẹnìkan kọ jáde fún wa. I may not be able to read everything. To read me good, me. Only why is President Muhammadu Buhari in a tearing hurry to conduct a census in May 2023? May tó lọ. Adébọ́lá Ọláwọlé ibẹ̀ nìkẹ́ àwa gbọ́ ní o àbùbù yóò tọ́ ni. Now let's keep it on. The Constitution of the Federal Republic of Nigeria 1999 stipulates that at least once every 10 years, the federal government should conduct a national census. The due date for the census of the 2006 was, the last census was 2016. And preparations were commenced, but the Buhari administration stopped them. What I say census yẹn, what plan yẹn? The national population census, what plan yẹn? Ìgbà tí Buhari wọlé, ọmọ Yorùbá ní sí àgbà ní national population census. Ọmọ Yorùbá ní sí àgbà wọn. Buhari council ẹ̀, ó ní wọn gbọ́dọ̀ ṣe census. Number 2. After more than 70 years of doing nothing regarding the constitutional requirement of conduct a census, all of a sudden, President Muhammadu Buhari has decided to conduct a national population and housing census in May 2023, a few days before the end of his tenure. After the deliberate fiasco that the INEC, headed by one of Buhari's ambitious Fulani clansman or clansman, whatever, made of the general election of February to March 2023. Oh, you can't share in February, but once soon. This unusual hurry to conduct a national census is, to say the least, highly suspicious and does not bode well for Nigeria and the non-Fulani population of Nigeria. There are several facts which make it necessary to bring pressure to bear on Buhari to postpone the census and let his successor conduct it. In the 2006 census, the northern ruler, fearing the Hausa Fulani and Muslim population will be shown not to be in the majority as they had been claiming, excluded documenting the ethnic and religious identities of Nigerians. However, for the 2023 census, having spread Fulani migrants to the Middle Belt and Southern Nigeria, there is now insistence to enumerate groups, even though the so-called groups are described as houses and buildings. Kẹ́mà class tó wà ńbẹ̀ yẹn o, àwọn groups, àwọn Fulani tó sílẹ̀ tó wọlé láti Niger, àwọn tó wọlé láti Chad, àwọn tó wá láti Mali, wọ́n ti kóra wọn jọ as groups sí àwọn bí kankan, wọ́n máa kàn sí gbogbo wọn, wọ́n máa kà máa ra yín, wọ́n dẹ̀ máa tọ́ máa. At a meeting between Middle Belt Association and representatives of Yoruba World Congress in Jos in 2019, the Southwest informed the meeting that a survey they had just conducted that there were 1,006 permanent Fulani settlements in the Southwest. And one can share research here. One in the Southwest alone, that is ilẹ̀ Yorùbá nìkan, there are 1,006 settlements of Fulani in ilẹ̀ Yorùbá nìkan. 2019 now, so
there is possibility if wọ́n ti máa ju 1006 yẹn lọ. Excluding Kwara State, wọ́n ní kò sí Kwara State in there. Academic studies show that over a period of 20 years before 2019, many Fulani migrants had taken up permanent residence in many of the forests of Yoruba land. It was from this that herdsmen launched attacks on Yoruba villages, leading to the establishment of Amotekun. Many of these settlements are occupied by non-Nigerian Fulanis from Niger, from Chad, from Sudan, from Mali, from Senegal, Burkina Faso, and so on and so forth. In the 2023 census, these settlements will now be listed as new buildings and communities. Gbogbo àwọn tẹ́ ẹ rí yẹn pátá, gbogbo inú gbogbo wa tó wọ̀, gbogbo ẹ̀ wọ́n wá fún wọn lórúkọ ìlú titun, wọ́n lè pè ní Alukabiru, ó di ìlú nìyẹn. Ọ̀dà máa wọnú rẹ́kọ̀dù ní federal government, kò sí tí mẹ́ta láàyè fẹ́ ṣe. Wọ́n gba ibẹ̀ nìyẹn, àwọn ló dominate, àwọn ló settle ẹ̀. Ṣé bá sọ fẹ́yìn àgbààgbà ẹ̀ ń wọ̀ ẹ̀yin yóò tún wá tún pariwo fún yín pé please let us think ẹ̀kọ́. Olóṣèlú ni gbogbo yín sátẹ̀lé kiri. Ìtò ṣojú àwọn gangan ohun tó ṣe mú àwọn gangan wọn bọ̀ àtòjú imú ti yín náà gangan. Ó máa délẹ̀. Mo ti sọ fún yín, mo ló is getting to a certain level tó jẹ́ wípé ọba ìlú ẹ Fúlàní máa jáde ó máa dun ọba. Kì í ṣe pé dun ọba wọ́n máa announce as the ọba of ìlú ẹ kò sí kan tí mẹ́ta láì máa ṣe. Ṣé bá ń sọ ẹ̀gbọ́ tán ní ìdí ni pé wọ́n kúkú ti cancel ìtàn, wọ́n ti cancel ẹ̀ nínú gbogbo sọ́kẹ́ wọn ò jẹ́ kẹ́ mọ ìtàn mọ́. Tẹ́ ẹ bá lọ́wọ́ ẹni wọ́n jẹ́ kẹ́ mọ ìtàn ẹ mọ aburú tí àwọn Fúlàní tí wọ́n ṣe fún ìran Haúsá. Ìran Haúsá ò kì í ṣe ìkà, ìran tó dáa ní ìran Haúsá. Fúlàní ló take over wọn tó dẹ̀ bá ti gbogbo system wọn, ìgbé ayé wọn, wọ́n bàjẹ́, wọ́n gba gbogbo ilẹ̀ wọn, wọ́n gba gbogbo leadership padà. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ Fúlàní ni wọ́n mọ̀ lẹ́nu. Ó wá di Haúsá Fúlàní, ó di Haúsá Fúlàní. Aṣọ bẹ́yẹn ń sin ọmọ Yorùbá ẹni rárá ẹni ká máa wò ni. Ó ń bọ̀ wá di Yorùbá Fúlàní. Ó ti di Yorùbá Fúlàní nílọrin o. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ni mú ẹlẹ́dẹ̀ ń wọgbà, ẹ má gbàgbé. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ni mú ẹlẹ́dẹ̀ ń wọgbà. Ó ti di Yorùbá Fúlàní níbo ní Ìlọrin. Because àti Fúlàní àti Yorùbá ló jọ pàṣẹ Ìlọrin. As a matter of fact, gan Yorùbá gan ò lẹ́nu nílọrin mọ́. Wọ́n ti gbà tán. Fúlàní ló ń pàṣẹ. Ọba wọn Fúlàní mẹ́. Tí ọba Ìlọrin bá jẹ agbéra, Emir and Sultan of Sokoto ló máa gbé ọ̀pá àṣẹ fún. Ọ̀dọ̀ Sultan ló ti máa lọ bá àṣẹ. Ẹ fún mi ní ìṣẹ́jú kan péré. Massive Global kórè wọ̀lú o. Torí lóye. Ẹ̀talẹ̀ pẹ̀lú pọ̀pọ̀n balẹ̀. Torí lóye. Ẹ̀kọ́lé ẹ̀ralẹ̀ pẹ̀lú ìdẹ́lọ́rùn. Torí lóye. Torí lóye ọmọọba. Torí lóye. Massive Global Concept. Ilé iṣẹ́ tó ṣe é fọkàn tán nípa ká bá ní ralẹ̀ tàbí talẹ̀ tàbí ká bá ní kọ́lé tàbí ralé. Ǹtí Massive Global Concept tí mò ń ṣe nìyẹn. Èyí tẹ́ ẹ bá wá fẹ́ ralẹ̀ bóyá 1 plot 2 plot 3 plot tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tí ẹ bá tiẹ̀ wá ń wá ilẹ̀ tó tóbi bíi 1 acre tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tí ẹ ń wá ilẹ̀ tí ẹ lè kọ́ hòtẹ́ẹ̀lì sí, ilé ìwé ìgbàlódé, ilé ìwòsàn aládàáni tàbí ilé iṣẹ́ ńláńlá. Ẹ má dààmú jìnnà, ẹ tètè tara ṣàṣà máa bọ̀ ní Massive Global Concept. Ilé iṣẹ́ tiwa fini lọ́kàn balẹ̀. Bí ẹ bá ti ń ralẹ̀ lọ́dọ̀ tiwa kí ìwé ilẹ̀ yín sì máa pé pérépéré pẹ̀lú survey backup. Atakànmọ́lẹ̀ sí nọ́mbà 16 Pacific Lane Shagari Village nílùú Àkúrẹ́. Tàbí kí ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07039848569 tàbí 07046092484.
lẹ́ẹ̀kan sí 07039848569 tàbí 07046092484 Omasim Global Concept ra ilé ra lẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. ok, ẹ má bínú, ẹ kúlé padà. Ẹ̀yin ọmọ Yorùbá, sẹ́ńsọ̀ tó ń bọ̀ yìí, tí wọ́n bá kọ̀ tí wọ́n fagídí ṣe sẹ́ńsọ̀ yẹn, wẹ́ tó bá ṣe èmi tí bá fẹ́ prove ara mi àsọmọ Yorùbá, tó bá jèmi ní Tinubu tí bá wọlé máa wọ́gi lé sẹ́ńsọ̀ yẹn. Nàìjíríà ò kì í short. Orílẹ̀-èdè ní federal government no dey short. You cancel it and you budget a new money láti conduct a new census. Ṣùgbọ́n tó bá sọ pé dandan a lè sọ Buhari àti àmọ́ nǹkan tí Tinubu kí ọwọ́ bọ̀, àmọ́ bí tó ti kọwọ́ bọ̀ àmọ́ agreement ẹ̀ pẹ̀lú àwọn ará bí, a lè sọ pé Tinubu máa change ẹ̀ kó má change ẹ̀. So therefore ọmọ Yorùbá a gbọ́dọ̀ participate. Ẹ mọ̀ pé wọn ò fẹ́ kẹ́ ẹ mọ̀ sí, there is no publicity. Èmi ni mo tún jáde mo tún wá sọ pé ǹjẹ́ ẹ ti ẹ̀ mọ̀ pé Nàìjíríà fẹ́ ṣe census, kò sí announcement, kò sí anything. Ìgbà tó ń ṣe lè tó ṣe ní 92 ṣe 92 ní àbí 93 àbí 96 ìkànnì ẹ̀já agbọ́nà ó ní bá ṣe gbọ́, ó ní bá ṣe ṣe tán pariwo tí gbogbo wọn ń kọrin bàbá ẹ wá kà wá sẹ́ńsọ̀, ẹ wá kà wá sẹ́ńsọ̀, ẹ tí kà wá gbogbo ilé ti di àní ẹ wá kà wá sẹ́ńsọ̀. Everybody wọ́n ti sọ fún àwọn lọ́balọ́ba, àwọn lọ́balọ́ba ti pe gbogbo ìjòyè, wọ́n ti pe aráàlú, wọ́n ti lu aago, wọ́n ti pariwo ètò ìkànìyàn bọ̀, ẹ̀yin tẹ́ wà lóko ẹ wálé o, ẹ̀yin tẹ́ wà níbí báyìí ẹ wá òkè make sure kà yín o kí gbó. Ṣùgbọ́n eléyìí kò tiẹ̀ sí anything, no publicity. Even state level wọn ò announce ẹ kò sẹ́ni tó mọ̀. Now ẹ jẹ́ kí n tún sọ kíní kan fún yín. Osinbajo lu ọdún 8. Ẹ bá ní ẹjọ́ mo ń bi ẹ̀yin ọmọ Yorùbá léèrè ni, kí ni èrè tí ọmọ Yorùbá rí jẹ lára Osinbajo fún ọdún 8 tó wà ńbẹ̀? Yorùbá, mo ní kẹ́ ẹ wo àròjinlẹ̀ bẹ́ẹ̀. Mo ní kẹ́ ẹ ní àròjinlẹ̀ bẹ́ẹ̀. Kí ni àǹfààní tí ìran Yorùbá rí lára Osinbajo fọ́dún 8 gẹ́gẹ́ bí igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, the giant of Africa, the largest black nation in the world? No, ẹ sọ́nà àwọn èèyàn ọmọ Yorùbá. Ó facilitate ọ̀nà fún yín lójú ayé Osinbajo. Ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní NDA, National Defence and Nigeria Defence Academy, wọ́n ní Police Academy, Nigeria Defence Academy ó wà ní Kaduna, Police Academy ó wà ní Kano. Lójú ayé Osinbajo wọ́n wá tún fẹ́ create another University of the Military or Military University. Wọ́n fẹ́ create here as vice president, kò lè lo influence kó jà kó sọ pé àbá eléyìí tí wà lọ́dọ̀ yìí ṣe bí kan jọ ní gbogbo wa, ẹ jẹ́ ká gbélé wá sísàlẹ̀ bí kò tiẹ̀ wá sísàwọ̀. Osinbajo cannot do it. Wọ́n gbé university yẹn wọ́n gbé lọ sí Daura, wọ́n gbé lọ Katsina lọ́dọ̀ Buhari nígbà tí wọn ò gọ̀. Lẹ́yìn igbákiní igbákígbá ló kù, kò sí kankan tó Osinbajo jẹ́. Bó ṣe wà yẹn ó ti gbàbọ̀dè fún ìran Yorùbá. Osinbajo ó ti gbàbọ̀dè fún ìran Yorùbá. Ṣùgbọ́n dùn mí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ jí. Wọ́n tún ti ṣe election tán sí oníkálukú, ebi ń pa wọ́n, ebi yẹn ń pa ọ̀pọ̀lọpọ̀. Ó ṣàmúmọ́ra àti Tinubu àwọlé àtàyè ṣe. Ó tó ìṣẹ́jú mélòó ló kù? Ó kù 39 days lénìí. 39 days Tinubu àwọlé. Tí Tinubu bá wọlé mo fún yín lóṣù mẹ́rin, ẹ bẹ̀rẹ̀ sí ní kérora ni. Kì í ṣe Tinubu ló fẹ́ fìyà jẹ yín, bí kì í ṣe constitution yín, bí kì í ṣe system Nàìjíríà yín, bí kì í ṣe system tẹ́ fi ń ṣèjọba. Òun ló máa fìyà jẹ yín, kì í ṣe Tinubu. System
yẹn ló bí ìyà ń jẹ yín lọ́dọ̀ Ọ̀ṣínbàjò tó fi jẹ́ odindi second citizen in the whole Nigeria, second citizen, number 2 citizen lẹ́yìn president tó jẹ́ pé òun ló tún kàn. Ṣùgbọ́n tí ò sáǹfààní tí ìran Yorùbá lè jẹ lára ẹ̀, ẹ lọ sí ìlú ẹ̀, ẹ lọ sí state ẹ̀ lógùn state, ọ̀nà tó ń bísí jù lógùn state di ọ̀la kò ṣeé gbà. Ó worst bí Ọ̀ṣínbàjò ni o. Mo sọ fún yín kó ti gbàbọ̀dè fún yín, ó ti gbàbọ̀dè. Wọ́n ṣe first náà Ọbásanjọ́ ti Buhari, wọn ò rí kankan ṣe, kò sí ipò kankan tọ́mọ Yorùbá rí yàn sí. Wọ́n ní kí lórúkọ gómìnà Èkó tẹ́lẹ̀ Fáṣọlá, wọ́n ló ń fún ní appointment odidi ọ́fíìsì 3, minister for power, electricity and kìnnìkan. Ẹjọ́ kí láǹfààní tí Yorùbá rí lára Fáṣọlá fọ́dún bíi 4 tó fi ṣe mínísítà ọ́fíìsì 3 yẹn? Ẹ̀yin ọmọ Yorùbá ẹ sọ tí òtítọ́ àtòdodo, ẹ sọ fún mi, àwọn tì náà. Kí ni Yorùbá rí lára Fáṣọlá fọ́dún 4 yẹn? Ọ̀nà mélòó ni Fáṣọlá ṣe nílẹ̀ Yorùbá pẹ̀lú that position tó Fáṣọlá hold? Ṣó yẹ kí Yorùbá sunkún ọ̀nà ni? Ẹ wá sóńdó state kẹ́ ẹ mọ̀ pé kò sí nǹkan tó jọ̀nà. Gbogbo ọ̀nà federal tó gba Ondo state kọjá, kò sí èyí tí ò worst ju àfẹnusọ. Ó worst ó kọjá àfẹnusọ ni. Ṣé rí ìyẹn kan o? Lẹ́yìn ẹ̀ wọ́n tún gbé Gbàjà, wọ́n náà fún ní speaker. Tó máa ń kà á, the first citizen, second citizen, third citizen. I think Gbajabiamila should be the number 5, if not number 6. Right, president is the first citizen, followed by the vice president, followed by the senate president, which is the 3rd, followed by the chief of attorney general or the chief of the federation, then followed by the speaker. Ìsáyà kó tó òun ní number 5 àbó òun ní number 6 kan ló méjèèjì. Wọ́n tún gbé fún Gbàjà. Gbàjà wà ń bẹ̀ fọ́dún 4 ó lọ lé ẹ̀ ń sìn. Ẹ sọ fún mi, àǹfààní wo lọmọ Yorùbá rí lára Gbàjà? Kí láǹfààní tí ọmọ Yorùbá rí lára Gbajabiamila? Ọmọ Yorùbá àwa sòótọ́ fún yín. Ṣé rí gbogbo Nàìjíríà yìí kò lè wọ́ọ̀kì fún àwọn ọmọ Yorùbá? The only solution is total dissolution, kẹ́ jáde, total exit out of Nigeria. Ṣùgbọ́n ká tó jáde, sẹ́ńsọ̀ tó fẹ́ ṣe yìí, a ṣe ń padà bọ̀. Mo gbé àwọn màmá wa kan àtàwọn dáàdì wa kan bọ̀, wọ́n máa wá enlighten wa dáadáa lórí ẹ̀. Gbogbo bá a ṣe gbọ́dọ̀ ṣe, bá a ṣe gbọ́dọ̀ tí ibi tó ti ń sọ fún yín tó bá bẹ̀rẹ̀ pé kẹ́ má kọ Yorùbá, you must write your Yorùbá with capital letter. Yorùbá with capital letter. Tó bá kan dandan káwa ìjáde ká bẹ̀rẹ̀ sí ní pariwo, ká máa rìn from one community to another. A máa rìn láti lè enlighten àwọn èèyàn wa pé báyìí ṣe gbọ́dọ̀ ṣe rèé. Ibi tán lẹ̀ gbọ́dọ̀ kọ Yorùbá sí yẹn. You are a Yorùbá. Wọ́n fẹ́ kánṣu Yorùbá, wọ́n fẹ́ já Yorùbá. Báwo kúrò nínú rẹ́sì yẹn ká sọ pé Yorùbá ti dínkù gidi from 70 million or 80 million kan já yín sí bí 30-something million. Kò lè yé yín ẹ̀ lè mọ̀. Gbogbo tactics ni àwọn ti plan yẹn sílẹ̀, ó ti wà lọ́wọ́, wọ́n ti mọ̀ ti pẹ́. Ẹ̀yin ni òye. Ẹ̀yin ni òye. Thank you so much. The only solution I have for Nigeria àfa Fọlọ́runṣọ́, ọ̀nà àbáyọ is Yorùbá nation. A dẹ̀ ní fi fún mi 7. Ẹ ṣé mo dúpẹ́. So nǹkan tẹ́bi kan fẹ́ ká mọ̀ ní wípé that censor wọ́n ṣe wọ́n sun wọ́n lè ṣe ní táìmù yìí gangan. Ó ní nǹkan tó fẹ́ fi mú jáde. Ọdún mòye ọdún tí Buhari lò ní ọdún 8 mà ní Buhari lò. Bá láyé mi ọdún 8 ní Buhari lò. Kí ló dé tí ò ti ṣe láti ọdún kìíní, ìkejì, ìkẹta, ìkẹrin, ìkarùn, ìkẹfà, ìkeje, ìkẹjọ, ìkẹsàn, ìkẹjọ, ọdún kẹjọ fẹ́ parí, ó kù oṣù díẹ̀, ó kù oṣù kan péré. Ó ṣẹ̀ṣẹ̀ sọ pé kán wá ṣe sẹ́ńsọ̀.
ẹ̀yin ò ṣàìmọ̀ ipò ní tó fẹ́ mú jáde ń bẹ̀ ni gbogbo tá à ń sọ yìí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá mélòó lẹni tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ sẹ́ńsọ̀ ọ̀hún àgbààgbà Yorùbá mélòó ló sọ̀rọ̀ lórí ẹ̀ ṣé Tinubu sọ̀rọ̀ lórí ẹ̀ àtẹ̀gbà pé ó ní president elect ó ní power ó lè débẹ̀ kó lóun council ẹ̀ ṣé Osinbajo sọ anything ní tó Osinbajo sọ fún yín ni pé kán council kìíní kan residence kan ṣe ó ṣàtàní ògbówó bàbá Ayọ̀ Adébánjọ ṣèbó wà bẹ́ẹ̀ kí ló sọ kò ní sọ̀rọ̀ tòró pé àgbàlagbà ìkà l'Ayọ̀ Adébánjọ èmi ọmọ olúkà ni mo sọ bẹ́ẹ̀ ó gbẹnu mi tán kò sí ní ẹbẹ fi mí ṣe bàbá àìkú lára méjì ẹ̀rẹ̀ kan ní àgbà ìkà ni bàbá ìtàwọn wà láyé wọn ò dún kẹsà rówó bẹ́ẹ̀ dẹ̀ ti súnmọ́ etí ilé ẹ̀ ti súnmọ́ sàré at 95 you are still scared to say the truth ẹ̀rù ń bà yín àti sòtítọ́ kì í ṣe báyìí tó ń bà yín gan torí pé ó wù yín pé kẹ́ má sòótọ́ ni ẹ ti mú ayé ọmọ Yorùbá ẹ ti dàrú ẹ ti bàjẹ́ ẹ ti fi wá gbowó ẹ ti tà wá. àgbààgbà Yorùbá mélòó ló sọ̀rọ̀ lórí sẹ́ńsọ̀ ọ̀hún ṣe bẹ́ẹ̀ sọ pé wọ́n Nàìjíríà yín yẹn pé ẹ fẹ́ máa ṣe lọ ni kí ló dé tẹ́ sọ̀rọ̀ lórí sẹ́ńsọ̀ tẹ́yìn ní àpò ìpó ní bálù fún àwọn ọmọ Yorùbá tá a bá ṣe lótìtọ́ àtòdodo tán ní correct population wa mú jáde ẹ mọ̀ pé ó wúlò fún wa kí ló dé tẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ̀yin àgbà ìka àgbàrádẹ́rà dédérédé Bọ̀dé George ìjà nìkan ló mọ̀ kó máa bá Tinubu jà torí pé ò láṣẹ lórí owó èkó bẹ́ẹ̀ tó bá jẹ́wọ́ ló ní opportunity tí Tinubu ní wàá worst ju Tinubu lọ Bọ̀dé George ẹlẹ́wọ̀n tí ẹnìwọ̀ ìwọ́ tí ẹ ti lọ sẹ́wọ̀n dé ẹ gbọ́ bá fẹ́ ṣe sẹ́ńsọ̀ nílẹ̀ Yorùbá yìí ní Nàìjíríà kí ló dé tẹ́ sọ̀rọ̀ tí gbogbo yín mute tẹ́ ìyá ó di ọ̀sán gangan because of that sensor torí pé ìkà ni yín ìkà ní gbogbo yín ògbójú ìkà ògbóǹtarìgì ìkà ní gbogbo yín Ọlọ́run adé bí yín àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá bí yín àwọn tó nílẹ̀ yá bí yín wọ́n dá fún yín ẹ jẹ ìyà ẹ látàyé títí tó fi dọ̀run wọ́n pẹnu mọ́ kò sí nínú wọn tó sọ̀rọ̀ mi ò rí ká gbà kankan jáde kó sọ sẹ́ńsọ̀ yìí ò ẹ̀yìn ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣe o àwọn ọba tó pè pàdé wọn ò sí anything táwọn ọba pera wọn jọ kó jọ ṣe pàdé kó jọ sọ̀rọ̀ bí sẹ́ńsọ̀ yẹn ṣe máa dáa tó ṣe máa ṣe tó máa fẹ́ bọ̀ ọmọ Yorùbá wọn ò ṣe pàdé wọn ò sọ anything lé lórí Yorùbá àwa sọ fún yín wípé solution ni pé ká lọ bẹ̀rẹ̀ foundation wa ní títí ilé tá a bá fi tọ́ mọ ìrì máa ń wó ni that will be all for today ìrì á wó ilé tá a bá fi tọ́ mọ náà God bless you all ojú òde tì yín ẹ máa bá mi pín programu yẹn ẹ̀yin tí ẹ ń wò mí ní Facebook ẹ ó yá ẹ máa bá mi pín ẹ mọ̀ pa ti ń lọ lé ẹ̀yin tí ẹ ń wò mí ní TikTok ó yá mi ò rí yín kẹ́ láìkì kíní náà ẹ kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn náà káwọn ṣe máa ṣe programu odindi 1 hour tí mi ò ní 1000 likes ó kù díẹ̀ náà Abíọ́dún Ọládélé God will bless you ojú òní tì yín bá mi àmì o mi ṣàmì mi gbé tó àgbà mi God will bless you ẹ̀yin tí TikTok ìwọ̀nba yín tẹ́kù yẹn kó tó lọ fún mi ní 100 likes o ṣáà ti mọ bí wàá ṣe ṣe máa tẹ tó bá ti ń tẹ lọ bẹ́ẹ̀ yẹn wàá rí kíní a máa pupa lọ tó bá ti pupa désàlẹ̀ ògbọ́wọ́ ẹ̀ kúrò ti pé nìyẹn 100 yẹn ti pé ẹ̀yin tẹ́ wà ní Facebook bóyá ẹ máa kọ ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá ẹ̀yin tí YouTube ẹ máa kọ bẹ́ẹ̀ yẹn náà ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá begin to write it mi ò ní kí o sọ pé ìbùkún ní fún Ọmọlúkà tó bá dẹ̀ wù ẹ́ tó bá fẹ́ sọ ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá ìbùkún ní fún Ọmọlúkà you can do it èmi náà ń gbàdúrà fún yín ẹ̀yin náà lẹ jẹ́ kí n sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá sí bí kí ni mo fẹ́ sọ màá kàn ṣe màá dẹ̀ máa lọ yẹ̀yẹ́ nìyẹn nígbà tí mi ì ṣe ẹ̀yin lẹ jẹ́ kí èmi lè máa sọ̀rọ̀ Ọlọ́run ló lò yín ẹ sọ̀rọ̀ ẹ kọjáde ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá á ti ń lọ o ẹ má gbàgbé o next week is my ó ti yé yín ìwọ tó ti béèrè àkáǹtì mi birthday mi ni mò ń sọ o next week tó o bá contribute màá mọ̀ pé o contribute so tètè request fún àkáǹtì mi kó jẹ́ kí n tètè ó ti yé yín kí n tètè send àkáǹtì mi sí ẹ nọ́mbà tẹ máa send ṣe message sí tàbí tẹ fi lè pè mí lè yé o +234 70
46092484 WhatsApp nìkan ni o +2347046092484 lẹ́ẹ̀kan sí 07046092484 tó bá kọ́ńtàtì Ọmọlúkà gangan lágbè kò sí mẹ́ni pa mẹ́dẹ̀ ní ẹ̀sẹ̀ kò sí èyí tí mo ní bẹ̀ ní ṣe kọjá àyè wa so tó bá ti ṣe èmi ni màá gbé but tó bá wá tra àti pè mí tí mi gbé á jẹ́ pé mo wà lánàá dákọ̀ o lè send message mi lẹ́yìn tí bá ti rí I will call you back bóde jẹ́ pé kò ṣe àsọpọ̀ Ọmọlúkà send me your account ó ti yé mi maria gbèsè ọwọ́ kan ni reason tí mo ṣe bẹ́ẹ̀ ni pé mo ti ṣàlàyé fún yín the birthday ó ní bá a ṣe ń celebrate yẹ a gbọ́dọ̀ touch àwọn tó bá kù díẹ̀ káàtó fún ní máa lọ mi ò ń ṣe Oríyọmí Hamzat tí màá lọ máa wá wọn tí wọ́n nílò ìrànlọ́wọ́ kiri ìrìn àjò tèmi ò gbà bẹ́ẹ̀ a ní àwọn tó jẹ́ pé they are orphanage tí wọn ò ní ìyá tí wọn ò ní bàbá tó jẹ́ pé ọlá Ọlọ́run ni wọ́n ń jẹ àwọn la máa lọ bá then àwọn kankan náà tá a bá mọ̀ tó yẹ ká náwó sí á náwó sí wọn already mo ti bẹ̀rẹ̀ gbogbo bàbá ṣe ṣètò ẹ̀ náà ni màá fi wọ̀n ní the receipt the everything ẹ̀rí so bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe nǹkan mi nìyẹn Ọlọ́run á gbà fún yín á gbà fún wa you can give me $1 million kó sọnù ní tí bá fi ṣe wàá rí and I can assure you that you will be impressed inú ẹ máa dùn fún kan tí mo ṣe yes àwa mọ rírì fífún ni àmọ́ so please request for my account and that will be all ẹ̀yin tèmi ní TikTok kẹ́ tó lọ ọkọ̀ ẹ̀yin 11 sílẹ̀ ó yá bẹ̀rẹ̀ sí ní pín máa pín mo ti ń lọ nìyẹn o ìbùkún ni fún orílẹ̀-èdè ajá ń lé koko Rachel ajá tó ń lé koko ó yá bá mi máa pín ajá ń lé koko ajá ń lé koko ajá ń lé koko ajá ń lé koko bàbá ṣẹlẹ̀ ajá ń lé koko bàbá ìjọ mímọ́ ajá ń lé koko mo ti sáré fún yín lórí nìyẹn o kẹ bèrè àkáǹtì kẹ fowó síbẹ̀ ọpẹ́lọpẹ́ owó lára mi lágbára Ọlọ́run a máa gbé àwọn expert wa tó máa wá sọ̀rọ̀ lórí that sensor àwọn àgbààgbà nínú Yorùbá nation yìí wọ́n dẹ̀ ṣe meeting lọ mi ò sọ pé àwọn Yorùbá Nàìjíríà o àwọn tó wà nínú ìjàngbara Yorùbá nation yìí àwọn àgbààgbà yẹn ń ṣèpàdé wọ́n máa sọ publicly fún yín bọ́tọ̀ láti fẹ́ ká support wọ́n á sọ we have leaders tó bá ní kò sáyè àwa ti sọ opinion wọn fún wa pé I wish can participate ṣùgbọ́n tó bá ní kò sáyè náà nìyẹn we have to follow them after all they are the leader so kò jù bẹ́ẹ̀ lọ kọ́ tí ẹ wo pé ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá.